ẹ tún kú ojúmọ́ ẹ kú ọjọ́ méjì mẹ́ta ní gbogbo ibi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáńlá ayé a tún ti dé sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tá ó ti máa bára wa sọ̀rọ̀ lórí lẹ́tà kẹrin nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá bẹ́ẹ̀ ni lẹ́tà kẹrin nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá òun náà ni lẹ́tà A yìí òun ni lẹ́tà tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó wà lẹ́tà yìí ó pẹ̀lú àwọn lẹ́tà fáwẹ́lì èdè Yorùbá pọ́nbélé méje tá a ní lẹ́tà A yìí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó lè wà láàrin ó sì lè parí ọ̀rọ̀ ìdí ni wípé fáwẹ́lì ni lẹ́tà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó lè gba àmì ohùn lórí bákan náà ó sì tún lè ṣiṣẹ́ sílébù nínú èdè Yorùbá ẹ wá wo lẹ́tà A yìí inú onírúurú ọ̀rọ̀ tó jọ́rọ̀ orúkọ tàbí ọ̀rọ̀ ìṣe a lè bá lẹ́tà A pàdé nínú wọn àpẹẹrẹ inú ọ̀rọ̀ tí a ti lè bá A pàdé ní ewé ejò etí èlùbọ́ ehoro èkúté eku èjìká àti inú onírúurú àwọn ọ̀rọ̀ mìíràn tí a ti lè bá A pàdé ǹjẹ́ kí là ń sọ àwípé lẹ́tà A òun ni lẹ́tà kẹrin nínú lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá lẹ́tà yìí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a máa wà láàrin a sì máa parí ọ̀rọ̀ Yorùbá bákan náà lẹ́tà yìí lè gba àmì ohùn kó sì tún ṣiṣẹ́ sílébù ǹjẹ́ ẹ̀yin fẹ́ kọ́ èdè Yorùbá síwájú sí i ni ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram @Yorùbá Clinic òun ni à ń lò bí ẹ bá fẹ́ yẹ̀ wá wò lórí Facebook ẹ kàn sí wa lórí @Yorùbá Clinic bákan náà tó bá jẹ́ lórí Twitter ni à ń lo Yorùbá_clinic lórí YouTube Yorùbá Clinic TV ni à ń lò ẹ lè fẹ́ kàn sí wa bóyá ọmọ yín ní iṣẹ́ àmúrelé abẹ́yìn kan tún fẹ́ kọ́ èdè Yorùbá síwájú sí i lórí www.yorubaclinic.com ni kí ẹ ti kàn sí wa ẹ ṣeun.